Hello ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá ẹ yá mi létí yín. Ológun dúdú dé, mo fẹ́ jíṣẹ́ tọ́ba Adéyẹyè Ọọ̀ni rán mi sí kálukú. Ọba Adéyẹyè ẹni ìtògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni Ilé-Ifẹ̀ àrólé Oòduà ló rán mi sí gbogbo ọmọ rẹ̀ káfàtà. Ọmọ Odùduwà ẹ mà kú àsìkò yìí o. A kú ara fẹ́ra kù, a kú ìdárò ara wa. Bàbá ló ní kí n kí yín ká tún bára wa kẹ́dùn lórí àìsàn coronavirus lọ́jọ́ tó ti wọlé síbí nínú kábíyèsí ò ti dùn mọ́. Bàbá banújẹ́ ó ní kí ni irú eléyìí ìwọ ọba tó dá wa. Ọọ̀ni Ilé-Ifẹ̀ ó sì wà nínú àwẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ń bá wa jagun àdúrà. Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì ó ní ká bá yín sọ̀rọ̀ ọmọ Yorùbá wípé ohun tó ṣẹlẹ̀ yìí ò ṣẹlẹ̀ rí lọ́jọ́ táláyé ti dáyé. Gbogbo wa pátá ó bá wa lójijì takọtabo ni àtòyìnbó àtèèyàn dúdú lọ́jọ́ bá wa ní pàjáwìrì. Ọọ̀ni Adéyẹyè ní ká wí fún yín o gbogbo ọmọ Odùduwà wípé àwọn òfin tíjọba Nàìjíríà bá ti fi lélẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á tẹ̀lé wọn ní dandan. Òfin kónílé ó gbélé kólókó ó gbóko tí wọ́n ṣe nítorí àti wà láyé ló dúró fún. Kónílé ó gbélé kọ́lọ́nà ó gbọ́nà kólókó ó gbóko kí gbogbo ẹni tó rodò ó sùn lódò. Ọọ̀ni Ilé-Ifẹ̀ ó ní ká wí fún yín ọmọ Odùduwà pọ́lọ́run ò ní tì wá mọ́lé, ọba tó dá wa ò ní gbòde lọ́wọ́ wa. Àìsàn kòrónà ló jẹ́ kí ìjọba ìlú ó sọ pé kí kálukú dandan ni kó wà lọ́ọ̀dẹ̀. Ọọ̀ni ní ká máa fọwọ́ wa lóòrèkóòrè pẹ̀lú ọṣẹ, ká fọwọ́ wẹwọ́ pẹ̀lú omi tó mọ́ gaara. A lè fọṣẹ fọwọ́ nígbà ọgbọ̀n kálẹ̀ ó tó lẹ́. Ẹni tí bá ń fọṣẹ fọwọ́ déédéé ó ti ṣẹ́gun kòrónà lọ́nà kan. Ìmọ́tótó borí àrùn, àsìkò ìmọ́tótó ti wọ Nàìjíríà. Ọba Adéyẹyè ẹni ìtògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni Ifẹ̀ bàbá gbogbo Yorùbá bàbá gbogbogbò. Bàbá kan ṣoṣo tí gbogbo Yorùbá ní làwa ń wí tí ò dẹ̀ tún sí bàbá níbòmíì mọ́ níbikíbi nílẹ̀kílẹ̀ wa. Ẹni tí bá ń pera rẹ̀ ní bàbá yàtọ̀ s'Ọọ̀ni Ifẹ̀ a jẹ́ pé bàbá labalábá ni Ọọ̀ni Ìrìṣà ìwọ gangan l'Oòduà. Ọọ̀ni Ìrìṣà ní ká wí fún yín o pé ká ẹ faṣọ bomú tẹ́ ẹ bá dáàrin èrò ní pópó nítorí pé coronavirus yìí inú atẹ́gùn ló wà ká má lè fà á símú kó ní mú ó bomú rẹ̀ nígboro inú afẹ́fẹ́ ní ti ń ṣòro. Èèyàn tó bá lágbára láti lò bọ̀wọ́ wọ́n ní kó wọ glove sọ́wọ́ rẹ̀ méjèèjì. Ọmọ Odùduwà bàbá ní ká ṣọ́ra láti bọ̀yàn lọ́wọ́ o. Ọ̀rọ̀ ọ̀jà kọ́ ìgúnpá ló kù táráyé fi ń kíra wọn. Orin tí wọ́n ń kọ lọ́jọ́ sí gbẹ́sẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ jáde ni. Ẹsẹ̀ ọ̀tún àti tòsì làwa fi ń kíra wa láì gbá bọ́ọ̀lù. Mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Barrister Táíwò Adédoyin nílé Ifẹ̀. Barrister Táyé tó ro oríṣiríṣi ohun èlò ọ̀rà fáwọn aráàlú pé kí wọ́n máa lò wọ́n nítorí kí coronavirus ó má bàa mú wọn. Barrister Táyé Adédoyin Òṣé Adédoyin sàdánkátà rẹ olóríire ọmọ. Ọọ̀ni ní ká bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun gangan ò ní ṣàìsàn. 50 million naira lọ́ọ̀ni ọba Adéyẹyè gbé fúnjọba nítorí ìlera Yorùbá. 50 million naira lọ́ọ̀ni gbé fúnjọba láti ràn wọ́n lọ́wọ́. Ọba jọba lọ, ọba lọba ń jẹ́kọ́. Ọba Adéyẹyè yìí yàtọ̀ aṣáájú rere ni. Ta lọ́ba tó lóun ò ní dọ̀bálẹ̀ f'Ọọ̀ni Ifẹ̀ ẹ pé kó nawọ́ ẹ̀ sókè. Ọọ̀ni Ilé-Ifẹ̀ ó jẹ́ kó yé wa pé ogun àìmọ̀dínlógún ti ń jà wá o. Ogun kòrónà kì í ṣogun wa. Àwa kọ́ la lógun kòrónà, àwa kọ́ la láìsàn. Àwa ò mọ bó ṣe jẹ́ ń ṣe ló dédé bá wa lójijì kí ló dé. Àkówá bá ń lógun kòrónà lọ́dọ̀ tiwa Olúwa kó gbani. Jẹ́jẹ́ la jókòó wa tó dédé wá bá wa ní Nàìjíríà. Bàbá ní ká má bojú jẹ́ ká má bọkàn jẹ́ o. Kò ní pẹ́ tógun kòrónà ó wọlé pátápátá. Tẹ́ ẹ bá wá rẹ́ni tí ń wúkọ́ tí ń dàmí lójú pòròpòrò. Ẹ jẹ́ á mú wọn lọ sí iléeṣẹ́ ọba. Èèyàn tí ń sín tó ṣe pé sísín ẹ̀ ò bọ́wọ́ dúró ẹ jẹ́ kó máa bọ̀ nílé ìwòsàn. Ọba Adéyẹyè ló ń ṣàdúrà fún gbogbo wa. Wọ́n ní wọn ò ní tilé rùwá ròde wọn ò ní tòde rùwá wálé. Àní wọ́kú àní pẹ̀dín o. Ẹ jẹ́ ká jọ rọ́jú lórí ètò ẹgbẹ́lé ẹgbóko tí wọ́n ní ká ṣe. Ẹ̀yin ìyálọ́jà
babalájé oníṣẹ́ ọwọ́ oníṣòwò òṣìṣẹ́ ìjọba ọmọléèwé bàbá ní ká kí yín ẹ kú àmúmọ́ra ẹ kú ìrọ́jú ààbò olúwa ó dájú fọ́mọ yorùbá àtàtà. dókítà tóyìn kọ́ládé màmá ní kí n sọ fún gbogbo ọmọ nàìjíríà pé lórúkọ jésù coronavirus yóò ní mú wa yóò fi bẹ̀rù bojo sájáde nílé wa ni àgọ́ ara wa kì í ṣe lé kòrónà ò ní délé wa ìyálájé ló ní àní rógun àìsàn. bàbá wa abíọ́lá ògúndòkun ìwó ní ilé ọmọ odò ọba bàbá ránṣẹ́ sí wa láti ìlú òyìnbó bàbá ní títàn lọ́dún egúngún wọ́n ní ká ṣe sùúrù kòrónà gan ò ní pẹ́ kú. abíọ́lá ọmọ ògúndòkun mo jíṣẹ́ yín o wọ́n láwọn òyìnbó ti rógun ẹ̀ kò ní pẹ́ dọ́wọ́ wa ní nàìjíríà. ìwé mímọ́ ní a fi yín pamọ́ fúngbà díẹ̀ nítorí ewu àsìkò ewu la wà ló ṣe yẹ ká fara pamọ́ fúngbà díẹ̀ ọmọ yorùbá. ọba aládé sanmi adéjùgbé ẹ̀wí adó ló sọ bẹ́ẹ̀ nígbà tí mo lọ kàn sí babaláàfin ẹ̀ ládó ó ní kẹ́ ẹ mọ́ lọ ṣọ́ọ̀ṣì tàbí mọ́ṣáláṣí ẹ gbàdúrà lọ́dẹ̀dẹ̀ yín ti lé toko ẹ mọ́ lọ sáàrin ọjà ẹ mọ́ ṣe ìyàwó ẹ mọ́ ṣòkú àgbà lásìkò yìí rárá ẹ dákun ẹ tẹ̀ ló fi tíjọba wá ṣe ọmọ yorùbá àtàtà. coronavirus igbó ló kù sí odò ni ó gbé ọ lọ ò ní bá wa ṣe Easter ò sì ní bá wa ṣe léyà ní nàìjíríà. tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo kẹ́ ẹ sọ wípé kúnlé ológun dúdú ni èmi ọkọ sọ́jà ọkọ òṣèlú awo erin tí dààmú ìṣọ̀nà àní rógun àìsàn o.